Kindly subscribe to my YouTube channel because I'll be giving you the latest and top Yoruba movies. Kindly subscribe, like, share, comment. Thank you. Ojúgbóyà ó wá sínú ilé wa. Ó wá support ẹ fẹ́ gbadé orí mi kú kọ́kọ́ lé mi kú lé. Ẹ lè kó bá mi. Ọlọ́mọ ẹ lè kó bá mi. Torí mi ní sọ́jú bí mo ṣe sọ yìí lọ. Ìwọ ṣé wọ ni? Àbí wọ kọ́? Òun ni o. Wọ́n bó ṣe jókòó, ìwọ ni ṣọ̀tán tó fẹ́ kó bá ọmọ mi. Wọ́n mọ́ tí mò ń bá sọ̀rọ̀ tó jókòó. Ọdún kó sẹ̀sẹ̀. Tọ́yìbàt. Ṣé nǹkan tí mo kó ẹ, nǹkan tí a kó ẹ nínú ìlànà ìsìn Islam ṣé lélẹ̀ tó ra wọlé yìí? Ọmọ Mùsùlùmí, wọ́n mú ọtí, wọ́n obìnrin, wọ́n mọdún. Jọ̀ọ́ kí ló ń jókòó ṣe nulẹ̀ mi? My friend, get up. Kí ló ṣe? Kí ló fẹ́ pè? Bí wọ́n rẹ̀ pé mi ò lè nẹ́ni. What are you feeling like? My friend, pọ́sí fún mi. Alájí kí ni? Tọ́yìbàt. Ẹni tó mú wá lórí ló ń pè mí ní Aláàjì ha. Láàyè láàhùn Muhammadu rẹ̀. Súlẹ̀ náà sílẹ̀ wọ̀ sílẹ̀. Èmi ní Aláàjì ha. Ọmọ ẹ̀ ń pè mí ní Aláàjì ha. Ọmọ tó mú wá ń pè mí ní Aláàjì ha. Ọmọ ìṣètánì hó èmi ò ń pè mí Aláàjì ha. Aláàjì ẹ jọ̀ọ́. Sọ bí mo ṣe ń wẹ̀ bí mo ṣe ń wẹ̀ òun náà ni kò ṣe bọ́ sàkún ẹ̀ kò ní mú ẹ̀yà bọ́ síta ẹ̀yìn méjèèjì. Bọ́ síta. Tó bá tún pé Alájà máa fi kàbá máa fi ṣépè fún ẹni ẹ̀yin ọmọkọ́mọ yìí kó má jẹ́ kí n fi ẹ́rẹ́. Alájì èwo tèmi bẹ́ẹ̀ èmi kọ́ mo ṣàlájì ha àwọn ọmọkọ́mọ yìí ni. Alájì ha. Hello, yes, àlàáfíà ni. No, kò sí nǹkan kan lọ títí. Kó má bàa sí náà ni mo ṣe pè yín. Ọ̀rọ̀ Aláàjì ni mo fẹ́ sọ. Ṣé rí ọmọ ló ṣẹ̀? A dẹ̀ mọ̀ pé ohun tó ṣe ò dáa. Ẹ bá mi bẹ̀ ṣàánú mi torí Ọlọ́run. Kó má di níta máa lọ́mọ ìsíta tó máa dọ̀rọ̀ wá bá wa tó máa di tó yẹ pé máa kábàámọ̀ tó bá yá. Ó dáa mo ti gbọ́ mà. Kò sí lẹ́sìn ó ti jáde àmọ́ kò ní pẹ́ dé. Ẹ wo tẹ́ bá ti ń bọ̀ yọkọ mi ẹ ṣáà má ṣe bẹ́ẹ̀ pé mo ti bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ kò ṣe bẹ́ẹ̀ pé ẹ bá wa lẹ́nu ẹ̀ náà ni. Ẹ pè bí tẹ́ bá ti ń bọ̀ ẹ ṣé mà mo dúpẹ́ mà. Àná kò burú bẹ́ẹ̀ ni. Mo máa ní láti rí ní kíákíá ìyẹn lọ́la. Kò sí ó dẹ̀ tún wà mo fẹ́ change will mi mo fẹ́ change nǹkan tó wà lẹ́ when you come we discuss everything àbí okay ọmọ tó bá ní òun á bà irú mi ní ojú jẹ́ òun á bà mí nínú jẹ́ èmi gan palẹ̀kùn lójú ayé mi kí n tó kú ni máa ṣe palẹ̀kùn no kò sí problem let's just discuss tomorrow. All right. Yeah, what's up? Èmi lọ́mọ kan sọ ìròyìn yẹn. Ọmọ àlè. Ọ̀rọ̀ yìí jẹ́ kàyéfì fún mi. Ṣé pé dáàdì dídí wo ẹ̀sùn sùn wọ́n dẹ̀ lánàá pé ẹ ní ọmọ àlè àbí owó bàtà àwọn àtàlájà díjọ wa wọ́n rí wípé alájà rin àwọn ìrìn kan tí kò mọ̀ òun ni wọ́n ṣe fíò pé àwọn kọ́ láwọn bí. àwùsùbìlà ṣùtẹ̀ wá rí nǹkan tó wá fọ́ ní jù ní pé any small thing báyìí nínú ilé ọmọ àlè ni any small thing ọmọ àlè ni ó tiẹ̀ ti sún mi I'm fed up. Ọ̀rẹ́ ìwọ náà máa wò torí pé o ṣe ń gbé pẹ̀lú àwọn parent wọn ló fẹ́ dàbí ìgbà pé àwọn ìwọ̀sí kékeré kan fẹ́ máa kàn ẹ́ ìwọ náà wo bó ṣe dàgbà tó yìí kó yẹ kó o ṣe wà lọ́ndà wọn wò sórí mi tó ń wo yìí I'm living large èmi nìkan ni mò ń dágbé mi ò dẹ̀ rí ìnira nínú ilé mi rárá ṣó wá fẹ́ gbọ́ o feel free ní anytime any day láti wá kí mi nílé àbí láti kọ̀wé wípé o fẹ́ wá máa bá mi gbé
ṣé bọ́ọ̀rẹ̀ la pera wa ṣé o máa sọ fún mi pé o need help mi máa sọ fún mi pé mi ò lè ṣe fún ẹ ni why tó ń dọ́ọ̀la rẹ̀ stop dulling yourself jẹ́ n sọ tọrọ fún ẹ sórí by the time tó wá bẹ̀rẹ̀ sí gbé pẹ̀lú mi tí wọn náà bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tó ń mú owó wá sílé wo dáàdì ẹ̀ máa fà ẹ́ lójúmọ́ra ni sórí gbogbo ariwo tó ń pamọ́ yẹn gbogbo yẹn sọ pé ọmọ àlè ní ẹ̀yìn tí wọ́n ń kọ àwọn orin tí ò dùn sí ẹ nínú etí yẹn wo kò ní sí gbogbo yẹn mọ́ àwọn máa fà ẹ́ lójúmọ́ra ìwọ mọ̀ wípé ọmọ tó bá ṣiṣẹ́ dédé òun làwọn òbí ẹ̀ máa ń yìn ní ọ̀rẹ́ má gànra ẹ̀ wake up. má máa rò. wàá tún máa rò. má máa rò nítorí alájà. pẹ̀lẹ́ ọmọ alájà anyway máa ṣàfihàn kó wake up and àwọn Yẹ́misí wọn ní kí n máa kí ẹ gbogbo ala miss ẹ pátápátá. adọ́dọ̀ yìí ní Sunday. má pẹ́ kó tó débi o. tọ́ ìbá ṣé màá bá ẹ sọ̀rọ̀ tí má ṣe bó ṣe tó. tí bàbá ẹ bá tiẹ̀ ń bínú tó ń sọ̀rọ̀ tó ń sọ pé kinní kan gbúdọ̀ lọ ìyẹn ló máa mú ẹ kó kẹrù kó nu lè bàbá ẹ mo bèrè ní iṣọ́ títọ́ yẹn ni. ẹ wo alájà inú ilé ilẹ̀ wa tálájí máa ń pè mí lọ́mọ àlè always. kí ló ń ṣe ẹ what is wrong with you ó ń pè ẹ lọ́mọ àlè ṣé wo mọ̀ pé ńgbà tí jáde lórí dòwe ni ọmọ àlè tó ń kàn ń pè ń pọ ọmọ àlè ni ṣé mi ò mọ̀ pé mi lè mi bí ẹ ni àbẹ́ mi ò mọ̀ bàbá tí mo bí ẹ fún inú ló ń bì ìwọ náà tiẹ̀ wá òwúwà tí bàbá ẹ lè fi dáríjì ẹ òwúwọ́ ọmọ ni tó fẹ́ gbọ́ nǹkan tí bàbá ẹ sọ tọ́ba tiẹ̀ ń pèèyàn lólè kò ní máa gbọ́ ọmọ ẹran jó níṣẹ́ ló mọ́ ọmọ ẹran ló ń kẹ́bìtì ẹrù ló tún kó yìí lọ níbo ló ń lọ. ẹ wà alájà mò ń lọ mú fínú ilé ilẹ̀ ibi bá ilẹ̀ wà tọkọ yín dẹ omi síta tọ́nà ò fẹ́ padà bá mi nínú ilé yìí mọ́ mò ń lọ. mo wá pa láṣẹ fún ẹni o gẹ́gẹ́ bí ìyá tó bí ẹ sáyé o ò ní kú ònú lé Taibat o ò ní kú ònú lé àfi tó bá fẹ́ rójú púpọ̀ èmi náà. ẹ wò alájà ẹ jẹ́ sọ fún yín mò ń lọ ọlọ́ aṣọ lọ wà ní rè. Taibat sọ àbá ọmọ ìsọ̀rọ̀ tí Taibat. ọmọ ẹgbọ́ tó bí ọ́ ó ṣe pàtàkì ọ́ ọmọ ẹni máa lógún ẹni ó bí bàbá ọmọ wí kó yá kọ́ ni ó má balẹ̀ rí parun mà ní ó bá dọ̀la ní ọmọ mi ní ọmọ tó bí ń bá rí tí o gbọ́ tó bí ọ́ ẹ̀gbọ́n náà kí ló máa yà lọ́la òbí sọ tiwọn wọ́n wí tiwọn ṣe bóyá kó mọ̀ gbọ́. ọgbẹ́ni wa dáàbì sí èmi ò lọ́mọ olórí burúkú ọgbẹ́ni tó gbẹ́ni. ẹ má bínú ṣé wàá ó fẹ́ ṣá. ẹ̀yin náà ẹ wá wò ó ṣe. ilé ìwéré wo ni mò ń wò ẹ̀jẹ̀ ní wọ́n fún fún máa tẹ̀ mí ṣẹ́rù bí àmọ́ kò ní. olórí burúkú kọ ẹgbẹ́ni máa lọ jù. wàláì mi ò fẹ́ yín o ti bírèkì yẹn ni. ó ṣì máa lọ ó ṣì jọ ó dẹ̀ tẹ̀ mí ó dẹ̀ tẹ̀ mí ó dẹ̀ tẹ̀ mí. ta ló mọ̀gùn tóbi àfìsí ilẹ̀ fọmọ tán bá lọ tán. kó má má jẹ́ kọ́mọ ó sọnà ní màmá ni ó kò gbọ́ tóbi kò rí nílànà. kí ló dé ó já wèrè kí ló dé kí ni mo ṣe fún ẹ ó já wèrè mi ò mọ irin náà ẹ ń gbá mi létí kí ló ṣe ṣó lè bá mi fa ni èwo ni wèrè gan sí iná. ó rojú yìí rí ó rántí mi wò lè rántí wò rántí tó gbé mi lọ́lọ́kadà mi tó kàn ń tẹ bírèkì tèmi fàyà gbé tó ń tẹ bírèkì tí mo fàyà gbé kò sí wàhálà. mo rò pé lórí burúkú ni ẹ ṣọlá bọ́ ẹ gbá etí ẹ ẹ kó lọ lè ta padà fún ó dàbí season film lójú àbí mo rò pé wẹ́rẹ̀ ni ẹ. ọlápójóbìnrin ni eléyìí kẹ ọlápójóbìnrin ni àti ẹ̀yin náà ẹ wo. bẹ́ẹ̀ ni òṣì ẹsẹ̀ nǹkan tó bá jóbìnrin kan bó ṣe jóbìnrin yẹn ó yẹ kí wọ́n lè ṣe kí ni ó yẹ kó lè lọ opportunity yẹn pé obìnrin lélẹ́yìn kó lè ṣe kí ni kó súnmọ́ kó lè chance kó lè gbégbá tí fún bẹ́ẹ̀ kí wọ́n wá gbọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ mí báyìí kó wá gbọ́ bóyá èmi kan mi ò ní bú ẹ bí ẹran ìrà bẹ́ẹ̀ mi ṣe wà èmi fọ́ fún ẹ mo dà sára fún ẹ mo padà rí pé ó dà bó ṣe wà ẹ ó tọkùnrin ṣe tó ní bá tọkùnrin ṣe ni ó yẹ kó lè ṣó kọ lọ àwọn àlẹ́ padà jẹ̀yà ń bì báyìí kó yí ẹ. ṣọ́hun ni. ohun gangan nìyẹn mo dà mọ̀ pa mo mark face ẹ̀ gangan ni. ó tẹ bírèkì alákọ̀ọ́kọ́ ó dára dé òun náà dẹ̀yìn díẹ̀ 15 ó tún tẹ lẹ́ẹ̀kejì ó tún ṣe kí ni ó tún ṣe báyìí lé ẹ̀
15 ṣó ń lọ ó tún ṣe báyìí lẹ́lẹ́kẹta 45 ó tún wá mú wọlé ẹ tún jọ ṣe báyìí tún ṣe báyìí gbogbo owó ẹ ní sí tó ta ẹ gbogbo owó ẹ ní sí 20 péré ya ẹ ṣé fẹ́ sọ pé òun mú wọlé ìkúlẹ̀ mi ò mú wọlé o mi ò mú wọlé. Jàgídíjàgan kò gbáyé pẹ́ ó máa ń sọ ní lórúkọ tí ò dá màmá ní ọ ọmọ ẹ̀gbọ́n tó bí ọ ẹ̀ṣẹ̀ tó bí ọ. Hello. abáwọn láyé. Yeah, Dr. Biola Doroja ẹ ṣé ẹ pẹ̀lẹ́ àìwọ ẹ ṣé gan ẹ kú tọ́jú. Ẹ jẹ́ ká ṣe báyìí mo ní meeting pẹ̀lú àwọn oní mission wa but kí n tó lọ ṣe meeting yẹn ó yẹ kí n lè hook up pẹ̀lẹ́yìn sọ̀rọ̀ àríra. All right, sir. Ẹ ṣé, ẹ bá mi kí everybody. All right, ẹ ṣé, take care. Yeah, bye. It's fine. It's fine. Alhaji, mo fẹ́ béèrè kan lọ́wọ́ yín ni. Ṣé láti ìgbà tí mo ti fẹ́ yín, ṣé ẹ rò pé bóyá mò ń rin ìrìnkúrìn tàbí ẹ bá kébékébé lọ́wọ́ mi rí tàbí bóyá mò ń jẹ nǹkan lẹ́yìn yín tàbí àwọn ìwà burúkú tóbìnrin ń lù ṣé mo ti wù sí yín rí ni. Bóyá wọn rò bẹ́ẹ̀ àbí ṣé mi ò rò bẹ́ẹ̀. Mo ní ṣe rò bẹ́ẹ̀ rí àbí ẹ máa ń rò bẹ́ẹ̀. Mo ṣe ẹ̀rọ bẹ́ẹ̀. Then kí ló dé tó yẹ pé tí mo bá ń bá yín sọ̀rọ̀ ẹ tiẹ̀ kí n fẹ́ máa wò mí bí ìyá ọmọ yín bí ìyàwó yín. You love me. Alhaji kí ló dé tá a fẹ́ lọ́mọ wa dànù. Mo dẹ̀ ń bẹ̀ yín mo bẹ̀ yín kí la fẹ́ lè dànù fún à ń lọ́mọ burúkú fẹ́ kún pàjẹ́ tó bá máa dáhùn tó máa dà tán tiwa ló máa dà tiwa ló máa ògùn náà kọ ṣoṣo tá a ní. ẹ̀yin Alhaji ẹ̀ẹ́dẹ̀gbò tọ́lọ́hún àtọmọ ẹni àtọmọ ọlọ́mọ gan bí ẹ̀sìn gan sọ fún wa wípé níṣe ni ká ta wọ́n nù tàbí báwo bákan ni ká ṣe wọ́n ká fọwọ́ tó bá wọn wí ká dẹ̀ fi tòsì fà mọ́ra ni ohun tí ń tẹ̀sìn kọ́ wa nìyẹn. Èyí tẹ́ ń wò ní wáyé Alhaji ẹ̀rù ti ń bà mí torí kò yé mi mọ́. Ọmọ yìí pé tá a bá ṣọ́ra Faribat òun fúnra ẹ̀ ní òdì ṣàìtọ́n tó máa jẹ́ kí èmi àti ẹ̀ ká kọsẹ̀. No. And you're not telling me pé ẹ̀sìn ò kọ́ wa bẹ́ẹ̀ yẹn. You don't teach me that at all. Nǹkan tí ẹ̀sìn tèmi kọ́ mi ni pé tó bá ní pé ọmọ bíbí inú mi ló bá fẹ́ jẹ́ kí n má rí ojú rere yálà even kó jẹ́ ìyàwó mi màá mú un kúrò lójú ọ̀nà kó jẹ́ kí n rí ni and that is what your daughter has done. Wọ́n lé ọmọ burúkú fẹ́kùn pàjẹ́ you may be right but you're wrong. Ọmọ burúkú wa lè lé sọ́dọ̀ ẹkùn àkànlé jẹ́ kẹ́kùn yẹn pàjẹ́ ni tábà ti lé sọ́dọ̀ ẹkùn káyé ọmọ burúkú má bàa bàjẹ́ àwa ní kẹ́kùn bá wí díẹ̀ àwa sáré gbà lọ ẹkùn kẹ́kùn má bàa pa and that is what we have done. So please Khadijat má ever raise issue pé kọ́mọ yẹn kó padà wá sínú ilé for now tó bá ti gbọ́ tó di pé wọ́n mọ̀ tí ó ṣe pé àwọn ọ̀rẹ́ ti tèmi àwọn Muslim scholars tó rí mi tó rí bí role model wọ́n máa gbọ́ pé ọmọ tèmi ló wà ní club house ọmọ tèmi ló ń jó ọmọ tèmi ló ń bì ọmọ tèmi ló ń wọ̀wọ̀ kú wọ̀ ọmọ tèmi ló ń wọ aṣọ tó ṣe ẹ̀rọ sílẹ̀ èmi wálé ọmọ Alhaji Jamal no I will still be like no I would never ever take that anything tó bá ti máa obstruct me from getting there then I'm ready to destroy such a thing. Masalam. Excuse me. Ẹ̀gbọ́n náà ó dàbí pé kí n fi tọmọ lẹ̀ kí n gbọ́ tàlàjì o nǹkan kan ti wà lára Alhaji. ẹ ṣàánú mi torí Ọlọ́run ayé ló fọ́ mi lójú ọdún yà mí ní adití o ọkàn fún mi lóhùn kí n fi jó lóògùn ro ibi ohun lẹ́tí máa mọ̀ páyé ń ṣe mí. ojú ọgbẹ́ mi. ẹni bí ọkàn mi. kíndìnrín mi. iyọ̀ ayé mi ẹni tọkàn mi fẹ́ ọyún mi ẹni bí ọkàn mi ìfẹ́ ayé mi. kíndìnrín mi ilẹ̀ ilẹ̀ mi ọ̀run mi gbogbo ohun tí màá jẹ́ láyé mi kí ni ìbàjẹ́.
ó ṣàkíyèsí pé ọjà wa lè nìkẹ́. Adéwà. Ọjà. Ṣùgbọ́n báwo ni ṣé ojú yẹn ò wò bàìbàì? Mo kò lórí burúkú máa bẹ́ẹ̀. Ojú ẹ̀ wò ló wò bàìbàì. Ó rí látẹ̀kan kó sóhun tí mi ò lò bí mo ṣe ń sọ Ẹ̀gbá ni mò ń sọ Ọ̀yọ́ ni mò ń sọ Lagos State. Ṣé kò wá dáa ni mo ní ṣojú ò tí máa yí. Ìyá ló ń jẹ́ ojú mi ti náwó. Ajé máa wà púpọ̀ lónìí. Ajé wà. Lọ́wọ́ ṣe. Gbé owó yẹn kó kà ọwọ́ àmọ́ tó máa ṣẹlẹ̀ o máa bá mi ta o máa sáré bá mi ta ayò kan kò yé o máa ta ajá afọ wọ́n gbé kínní ẹ̀wà lọ́sàn-án ajá afọ àsáré ta ajá afọ wàá ta 16 wàá ta 6 7 àti 16 o gbọ́ èwo ni tẹ̀. Ajá afọ. Wàá kọ́ fẹ́ ajá afọ. 4 6. Wàá ṣẹ̀ lọ ta 6 7 16. 4 6 7 16. O ajá afọ sáré ju ajá 2 lọ. Ṣé nínú owó yìí náà? Báwo lè ń ṣe báyìí? Àwọn máa ṣe bẹ́ẹ̀. Àṣé òmò tó dáa bá ti lè jẹ báyìí àti lock nìyẹn. Kò di àárọ̀ lọ́jà. Àárọ̀ lọ́jà. Bóyá kò ṣe ojú yẹn kó wò bá kó tún dà báyìí. Ó ṣàkíyèsí pé ó dà báyìí. Yóò ti ń dàjú sáà. Kò wá ràn dáadáa kó ràn. Ó lè mú ṣe ń jù wá. Ọjọ́ olólùfẹ́ mi o. Ọmọ tó bí ń bá wí tí yóò gbọ́ tó bí ó ẹgbọ́n náà kí ló máa yà lọ́la. Òbí sọ tiwọn wọ́n wí tiwọn ṣe bóyá kó mọ̀ gbọ́. Alhaji Jamal ẹ jẹ́ àgbọ̀ lọ́n tóbi. Allahu Akbar. Ẹ tún jẹ́ àgbẹ̀ tóbi. Allahu Akbar. Ẹ tún jẹ́ àgbẹ̀ tóbi. Allahu Akbar. Alhaji Jamal mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó pọ̀ nínú ẹnu tí Ọlọ́run fẹ́ràn ara wọn lẹ́wà ní inú ẹni tí Ọlọ́run fẹ́ràn ara wọn lẹ́wà. Alhaji Jamal àṣé ó máa ń dáa tí wọ́n bá ń bá ọmọlúàbí sọ̀rọ̀ ìpè ó tó yálà bóyá ó lágídí lórí nǹkan kan ni àbí wọ́n ń bá a sọ̀rọ̀ lórí nǹkan kan ni tó jẹ́ pé kò dáa tí wọ́n sọ fún pé kó dẹ̀kun ẹ̀ kó dẹ̀ gbọ́rọ̀ sí wọn lẹ́nu kó gbà bẹ́ẹ̀ kó ti tó nítorí pé igi tí wọ́n bá fojú rí náà gbà mí máa ń gúnyàn lójú. Alhaji Jamal àṣé ní ìgbà míì ẹ̀dá máa ń pinnu pé òun fẹ́ tó báyìí tó dẹ̀ jẹ́ pé ntọ́lọ̀ máa ti kọ́ ọ lẹ̀ fún gangan fún ara ẹ̀ gan ntọ́ máa ju ntọ́ lérò pé òun fẹ́ tó yẹn lọ torí ẹ̀ ló ṣe wà náà kùrìyàn tá a pè ní kádàrá làáwò akọ̀kọ́ dẹ̀ àkọọ́lẹ̀ ẹ̀dá kò ní tà sí ẹ̀ kádàrá oníkálukú kò lè tà sí ẹ̀ o. Alhaji Jamal gbogbo tí mò ń sọ yìí ó dá lórí ọ̀rọ̀ ọmọkùnrin kan ni o tó jẹ́ pé ìpinnu tó lọ́wọ́ bá ní fún ọ̀tọ̀ ni ìpinnu tó ń fún ara ẹ̀ gan ní fún ara ẹ̀ ọ̀tọ̀ ni. Allahu Akbar. Allahu Akbar. ẹ rí i. ẹ̀gbọ́n ìmọ̀ náà pọ̀ ibi tí ẹ sọ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ máa wá digest ẹ mo sì mọ̀ wípé ehdina sirata mustaqim àfinimọ̀nà lọ́wọ́ ọba. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu. Ayọ̀ àti ìdùnnú ayé kò máa tọ́ má dààmú lẹ́nu o. Wọ́n gbójú lọ́wọ́ mi láǹkùmá. Wọ́n gbójú lọ́wọ́ ọkọ mi láǹkùmá. Mo rò wọ́n ya wèrè. Ó ní wọ́n gbójú lọ́wọ́ wa ó ya wèrè. Wọ́n gbójú lọ́wọ́ wa láǹkùmá. Ẹ jẹ́ ṣàánú wa o. Wọ́n gbójú lọ́wọ́ ẹ. Láǹkùmá. Ẹ ṣe máa o. Ẹ ṣe máa dúpẹ́ o. Ọlọ́wọ́ yé bí onípa yín o. Àmín àmín. Ẹ ṣe máa dúpẹ́ o. Èlò náà pọ̀. Mò ń kà
Agbójúlọ ẹlẹ́kùnmá. Agbójúlọ ẹlẹ́kùnmá. Èmi náà búyà o. Náà búyà o. Ọ̀dọ̀ náà búyà o. Ẹ ṣé o. Èmi náà búyà o. Agbójúlọ ẹ̀mí náà. Alájà. Ẹ̀mí mi sọ pé ẹlẹ́yà lọ́sùn máa dé lẹ́yà lọ́jọ́ iwájú. Agbójúlọ mi lẹ́kùnmá. Wàá jìyà ń tọ́ èmi lólórí ibú àmì. Agbójúlọ mi lẹ́kùnmá. Agbójúlọ ẹlẹ́kùnmá. Ìwọ tó ń dé ṣọ́ọ̀kì níbi tó ti ń tọrọ bára. Èmi náà mú yà o. Ẹ ṣàánú wa jẹ́ o. Ẹ̀rí kẹrin hàn o. Ẹ̀rí kẹrin hàn o. Kí ló ṣe mẹ́? We are corporate bara. Decent bara. Ẹ ń gba bara. Ṣẹ́rí ẹ ṣe kí wọ́n gbé àkànṣe àìdé tọrọ owó. Ṣẹ́rí I'm a musician, I'm a popular musician, very sound and well organized music. I was on stage then. Ọlámídé, èmi ti la Ọlámídé pa. Mo ti la Pasuma pa. Mo ti la Saheed Òṣùpá àti Obesere, ẹ mọ̀ Obesere. Mo ti la gbogbo wọn pa. Ó wá kú Alhaji Barrister. Ó kù kémi àkéyìn náà kẹ́ pa. Àwọn èèyàn kan dé lójijì ó kàn yìnbọn kìíní. Ọyìnbọn kejì. Ọyìnbọn kẹta. Ìbọn bá fọ́ mi lójú. Olóyè kí n máa tọrọ bára. Ọyìnbọn fún mi lákùúsà. Ọyìnbọn fún mi lákùúsà. Wọ́n yìnbọn fẹ́ lójú orí ẹ̀ ò dẹ̀ fọ́ àbí. Àjẹsára ni. Ó nice bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin tọrọ bára. Ìyàwó ẹ wà sórí bẹ́ẹ̀ yẹn, ó wà sọ́rùn. Ìwọ náà lo decent palm tó wà òkè. Àgọ́ owó ẹ wà òkè àbí. Ẹ̀gbọ́n lórí kan tó ní. Ẹ má ṣe bá wa wí o. Fine bara, different bara ni. Broda. Fine bara, decent bara ni. Ok, decent bara ni. Ó nice bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin náà dẹ̀ máa kúkú tó decent ní ìsìn báyìí. BJ. Ajá fọ́. BJ. Ajá jẹ́ wọ́n wá wẹ̀ ọ́ mọ́ lè yí. Oh, yeah, like ça. Hello? Assalamu alaikum. Huh? Sorry, what? Oh, Shekini. Eh? Hello? Alhaji. Alhaji. Ọmọ, àwọn tó yẹ pẹ̀lú wa ṣá, kó lè pa ìrìn tó gbèsè. Mo ti mọ̀. Báwo kò kí wa kí n fi fẹ́ mú? Ok. Darling, yóò rọ ọmọ mi sọ yí bàtì. Ó sọ kankan nígbà tó rọ̀ ṣẹ́ bẹ̀rẹ̀. Ó ní ọmọ burúkú. And I want you to let her know that I love her so much. Alhaji fúnra yín náà lè máa sọ fún how much you love her. Ẹ̀yin náà lè máa sọ. Ṣé ìfẹ́ tí mo ní sí i tó pọ̀ jù òun náà ló jẹ́ kí n bínú sọ́tọ̀ ẹ̀. Ẹ kàwé lọ títí. At least ó ṣe òkà kí ó dalẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Báàkà bí ló ṣe tí ò ní ẹ̀ka. Bó ṣe máa rìn láyé bó ṣe máa ṣoríire gbogbo owó ṣe máa achieve lálẹ́ tó bá ti kà á wọ́n máa ṣalábàápàdé ẹ̀ ń bẹ̀. Àkà rárá rí ọkọ ṣe máa. Alhaji. Mo kí ẹ̀yin ẹbí olóògbé ìyàwó akọ́ra fẹ́ra kù. Orúkọ tèmi ni Barrister Agbọ́ládé Ọládàpọ̀. Èyí ni àkọsílẹ̀ olóògbé
Alhaji Jamal Akorede. Mo ní ilé-iṣẹ́ mẹ́rin n'Íbàdàn. Mo ní méjì l'Ékòó. Mo ní ìkan l'Óṣogbo. Mo sì ní owó tó tó 50 mílíọ̀nù nínú ilé ìfowópamọ́ mi àti 20 mílíọ̀nù tí ó wà ní ìkíà ìyàwó mi. Báyìí mo fẹ́ kí ètò ìpín dúkìá mi ṣe lọ nígbà tí mo bá sí láyé mọ́. Ó wù mí wípé kí ìyàwó mi kó má fi inú ilé sílẹ̀ fún ìdí kan àbí èmi. Lára àwọn iléeṣẹ́ mi, mo finú fẹ́ dọ̀ yọ̀ǹda ìkan fún gbogbo ẹbí kí wọ́n jíròrò láàrin ara wọn ẹni tó bá fẹ́ kó máa ṣe aṣojú ẹ̀ mo yọ̀ǹda ẹ̀ fún wọn títí di ìgbà tí ọmọ mi má fi mọ ìdí pàtàkì tí mo fi gbé Quran lé lọ́wọ́ kó bẹ̀rẹ̀ sí ní ṣe adarí gbogbo iléeṣẹ́ mi pátápátá. Ẹ ṣé. Ọmọ dákun gbọ́ tòbí o wọlé dáadáa tó ti jáde wá àgùntàn tó bá bá jàre dandan wá jẹgbẹ́ o àfi yíra gidi ni fọ̀rẹ́ ràn mí kí n mọ èèyàn tó jẹ́ náà ẹ wá ẹ tẹ dúró náà mú ẹ wá yìí nǹkan tó ń ṣe mí ẹ wò wá àwọn nǹkan tó yìí máa ń sọ ló tún délẹ̀ yìí mú ẹ ń wọ ọmọ ẹ̀lẹ́ lásán ẹ wò ó ń dánú bí èmi ọ̀rẹ́ kí n máa parọ́ fún ẹ kí ni gbogbo eléyìí náà ojú ọ̀nà fẹ́ change wọn náà wà á kọ́ máa tẹ̀lé wa máa tẹ̀lé wa bíi pé bóyá nǹkan kan ni ẹ o ò ní múra báwa ṣe kí tọ́ báwa ṣe rí náà ọmọ ṣe rí á lè pa síbẹ̀ yìí náà wà á kọ́ borí wa níbi àwọn kinní èmi ò gbà tiẹ̀ o ìwọ náà wo nulẹ̀ ń sìn àwọn anulẹ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wò wá wọ́n ń wò wá ọmọ tó fi ń wò wá máa wọ pé kí ló ń ṣàwọn ilé ta ló ń tẹ̀lé wọn yìí tí wọ́n fún àwọn yẹn bá bọ́ ogun wọn tó wọ̀ tó ń rẹwà ìdánwò pé fine o beautiful àwọn á kó ẹ̀jẹ̀ náà abẹ́ta kò change omi ò láìkẹ́ o. o máa ráyè ẹjọ́ o sì mọ̀ pé ilé o ti mọ̀ la ọmọ AC ni oyè wa wọ́n bí sínú AC ni àwọn inú AC tó bá máa wà nílé AC ni ó jáde AC ni kó dàbí àwa. ẹ̀gbọ́n àfihẹ́lẹ̀ kí ló ń ṣe ọ̀gbẹ́ni lọ jókòó jáde ṣé inú kí la wà inú AC la wà pẹ̀lú bóun ṣe mú tó yìí òun sọ̀rọ̀ AC èmi ò AC kọ́ la wà bébí ti wà ní tèmi òórùn mú bàjẹ́ òórùn mú mi ṣé ó rà pé kí n bọ́ aṣọ ọ̀run mi kọ́ máa kàn sọ pé yẹn ya wèrè ni ó dẹ̀ yẹ kí n mọ̀ kan ti fẹ́ ṣe o wá abẹ́tẹ̀ bá ti délé kó lọ pààrọ̀ aṣọ kó wọ aṣọ náà máa kó ṣe irun kó bíútù kó lo face cap tèmi báyìí yẹn ló fẹ́ o. ẹ wo ìyẹn kọ́ ní nǹkan tó kàn báyìí ẹ̀yin náà ẹ wo nínú gbogbo property ti dad mi ni Quran kan ló gbélé mi lọ́wọ́. ṣó fẹ́ gbọ́ into what náà fún ẹ yẹn yẹ àwọn àánú lébẹ wọn bẹ̀rẹ̀ sí ní wọ àwọn méjèèjì wọn ń wo èmi àtọrẹ mi pé kí ló ṣe wá ìwọ náà ká ní bó ṣe múra tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwa ṣe rí ni wọn náà ṣe rí ni wò má yẹ kí n tẹ wọn máa kó ẹ̀jẹ̀ ó kàn pretend lọbẹ yẹn nìyàwó tó lọ ń borí wèrè kan wọn máa wọ ẹbí dúdú yìí náà kò tẹ́ kó gbé wèrè tó gbé lọ́wọ́ nìyẹn náà wọ́n gbé kóra nílẹ̀ má yẹ kí n sọ̀rọ̀ ká níwí Ọlọ́run wọ́n gbé kóra nílẹ̀ kóra ìkọlẹ̀ kó gbé fún ẹ kó gbé ilẹ̀ kan fún ẹ lówó ńlá ká lọ́ máa ṣayé bá yẹn lọ ìwọ náà wò kó dà wá sí ká máa wò ká máa jẹ Quran. ọ̀rẹ́ mi ò ti parí ẹ̀ bí a máa lọ Ọlọ́run. ó dà pé ìwọ náà kó máa borí látòrí délẹ̀ náà wọ́n máa bò wọ́n máa fún ní kó jẹ́wọ́ ara ẹ̀ ó dà ṣe pé kìíní gba èmi náà fún Quran bí ogun mo máa fọ́ ògbé mo máa gún wọn azin máa fọ́ wọn dànù. dáàbò olú Ọlọ́run gba ojú borí wọn ní fún Quran. ó ti dẹ́ pé orí ló tutù ó tutù èmi ò rí gbogbo òwèrè ilé iṣẹ́ ìgbà. Salaam alaikum. Wa alaikum salam. Mo rí pé ẹ̀ ń jáde mú Quran dání ni. Bẹ́ẹ̀ ni òde tí mo lọ kò gba kí n gbé Quran dání ni ajá. Ẹ gbà mú fún. Ẹ fún mi ní Quran. Ẹ ṣé mo dúpẹ́ lọ́la kún fún àkàn àṣẹ Ọlọ́run ẹ gòkè ẹ ṣé gan. Ajá a fi bá a mọ̀ ẹ lè tún fẹ́ rí mi ó ti yẹ nítorí orí tẹ́ ṣe yìí ilé mi ò jìnnà síbí ṣẹ́rí ilé kejì ilé tó wà lẹ́yìn ẹ̀
ẹ kò débẹ̀ tẹ́ bá ti béèrè Alhaji Sheikh Kazeem Muhammadu Kazeem ọmọ Bọ́láńlé kò ní ṣì. wá fi ẹ lẹ kí ló fẹ́ jọ ẹ wá ẹ gbàdúrà àdúrà yẹn ti pọ̀ ojú tó gẹ́. tẹ̀sí sẹ́yìn ẹ̀wọ̀ bẹ́ẹ̀ mi lọ́nà gbogbo ẹ gbọ́ òde ẹ ti lọ́mọ dáadé ẹ. Masala. Sala. Allahu Akbar. Atafu ala. Ló kàn fọ́ hand mi ni. Ó bu àmbẹ̀ gan. Kí ló ń ṣe ẹ́ tó ń ṣe báyìí náà? Kí ló ń ṣe ẹ́ tó ń hùwà báyìí tó kàn lọ ń build ẹni náà? Ó tiẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe mí gan. Kí ni mo mọ̀ ń pa kóòtù tó wà ní Quran? Kí ni mo mọ̀ ń pa Quran? Tó ń sọ pé bàbá mi ní kó gbé Quran fún mi, kò ní kó fún mi lówó, kò ní kó fún mi ní company, kò ní kó fún mi nílé. Ó máa ń gbé Quran fún mi. Mo ò tiẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe. Mi tiẹ̀ understand. Can you imagine? Ṣó fẹ́ gbọ́ mi olórí burúkú tó ń pè ní lọ́ọ̀yà yẹn ilé tó lọ ń gbé ẹjọ́ tó lọ ń fún ẹ láwọn old story yẹn tó lọ ń sọ fún ẹ wípé Quran kan wà àbí kan kóòdù kan wà àbí kan yẹn wàá pè jókòó ni tó wá lọ́wọ́ olórí burúkú lòun orí òun ò pé tó lọ ń ṣe wèrè fún ẹ àbí tó lọ ń ṣe bákan fún ẹ tó fẹ́ lọ máa sọ fún ẹ pé bóyá kó òun kàwé kan débì kan ọ̀gbẹ́ni máa jẹ́ kó yé wípé ìwọ láwọn olùgbèjà ṣó tí wọ́n fẹ́ gbọ́ ṣó pọ́n kẹ́mi gbọ́dọ̀ gbọ́ ògbóró àwọn ọ̀rọ̀ báyìí tó bá gbọ́ ògbóró àwọn ọ̀rọ̀ báyìí àwọn wọnú lé yàrá yàwọn máa jẹ́ lé yàwọn ọ̀run ni gbọ́ tó bá dọ̀hùn tó lọ ṣe bí wèrè tó bá ṣe bí olórí burúkú bá kan wá fèmí ní headlines jẹ́ kí mi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ súnmọ́ mi bí ọmọ ìyá sọmọ ìyá ọmọ kan máa kú fún ẹ láti ilẹ̀ ni tí o bá fẹ́ kọ́ kírun sí òun lára tó o fẹ́ kí ìyàwó ẹ̀ ṣopó bó ṣe wà yẹn ayé ẹ̀ máa bàjẹ́ ni àwọn máa jẹ́ kó mọ̀ wípé ilé ayé ẹ̀ ó kù síbi kan jẹ́ pé òun kò ní wò tán máa yẹ kó mọ̀ wípé àwọn òǹṣọ́mọ tó lè máa tẹ̀ lójúmọ́lẹ̀ àbí kò fẹ́ dáa fún ni ogun bàbá tiẹ̀ ni wọ́n máa jókòó jẹ́ ni wọ́n máa sùn lé o tó bá sùn lé bó ṣe wà ó ti jẹ́ tán nìyẹn o. ló bá jẹ́ kí wọ́n padà sí lórí ìgbòho wọ́n lè ṣe nǹkan ṣùgbọ́n wọ́n padà ní. Anyway mo láìkẹ́ bó ṣe wà yìí. both interior and exterior ó wà very okay gan 43 million lẹ́nu tó ní sọ pé òun fẹ́ tà wọ́n padà sílùú òyìnbó ni. mọ́tì tí yín kọ́ ó lè lò. pẹ̀lú tèmi ó jẹ́ 45. 45 anyway alaye ẹ má jẹ́ ká tọra wa lórí tata wa ẹ jẹ́ kí n ṣe mọ́tì yẹn ní 43 because ẹ gbọ́dọ̀ ṣe máa gbádùn mi àti máa flex. okay ẹ kà ṣe ní gbogbo ẹ ní 44 pẹ̀lú tèmi kó jẹ́ 44. nice one no problem because àánú ọlọ́run lèmi náà rí gbà ṣẹ́gẹ̀tẹ̀ owó sàárà ni mo kàn jẹ́ ọlọ́run ló gbá láàánú dìde sí mi ẹlẹ́dàá ìkẹ́ ó ti àti dáàdì mi ló gbé sí mi so ẹ̀yin náà ti jẹ́ ń bẹ́ẹ̀ nìyẹn. wow. all right thank you very much mo tẹ̀ like gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ yẹn. Toibat. Ó gbẹgbẹ ó Samuel Samuel lọ́wọ́ ni. Kí ló ṣẹlẹ̀? Kí là ń work? Wọ́n fi ogún tèmi ṣọ̀rọ̀. Ogún ẹ fi ṣọ̀rọ̀ Azam, I don't understand. Kí ló ṣe é tó ṣe báyìí náà? Kọ́kọ́ yójú kìíní kúrò. Kò ń ṣọ̀rọ̀ ara. Cousin, where is my Quran? Quran? Yes. Toibat kò ń ṣe nǹkan tó le. Quran yẹn mo ti fi dógún, mo ti fi dọ́gbọ̀n, mo ti fi kọ́lé ra mọ́tò. Ó ọdún tó lè bẹ lọ́wọ́ kan fún àwọn bí ó mọ́ tó ṣẹlẹ̀. Má pa mí, ó dà ya name your price. Anything tó bá ti fẹ́, anything. Wàá béèyàn gidi jẹun. Ó ti gbọ́ pé má ṣe báyìí. Orí bíbọ́ kọ́ lọ́gùn orí fífọ́ mi. Quran mi ni mo need. Á dùn ẹni gbogbo ni. I need my Quran. Yes. Hey, Kazeem. Anakumela. Ṣé o mọ̀ pé mo fẹ́ràn ẹ̀ gan? Má jẹ́ kójú kó tì mí o. Kazeem lílọ ló ń lọ yìí o. Rántí pé a ní nǹkan tó kọjá Ọlọ́run. Allah. Kó o wá rántí ọmọ ẹni tó ń ṣe. Má jẹ́ kójú kó tì mí.
wojú mi Kazeem torí ojú lọ̀rọ̀ wà lílọ tó ń lọ yìí má jẹ́ kí ìjọ̀ngbọ̀n kó gba ọ̀rọ̀ Ọlọ́run lọ́kàn ẹ o má jẹ́ kí eré kó gba ọ̀rọ̀ Ọlọ́run dànù lọ́wọ́ ẹ o wọ́n ti pé Ọlọ́run ọba ẹni kan ṣoṣo lọ́ba tá a ní o Kazeem má jẹ́ kójú ti èmi àti àwọn ẹbí ẹ ṣùgbọ́n Ọlọ́run wà pẹ̀lú ẹ o. afa mi èmi náà fi ń dá yín lójú ní àsìkò yìí pé anything ò ní gba ọ̀rọ̀ Ọlọ́run lọ́kàn mi a ní anything yàtọ̀ sí Allah èmi náà ní dojú tì í masala. ṣé o lówó ọkọ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ ni sà. Assalamu alaikum. Ẹ wo afa Kazeem la béèrè. Mo ti ẹ sálámọ̀ sí yín ẹ̀ tí ẹ dá mi lóhùn. Ẹ wà lájẹ́ gbàgbọ́ gbogbo yẹn. A ní Kazeem la béèrè. Ó dáa full name ẹ̀ Kazeem Abikini. Àánà lọ sí school ẹ̀ bá rò pé bí a local Kazeem lórúkọ ẹ̀ jẹ́ kankan. Abẹ́tàkẹ́ wọlé kí bá pè jáde mi báyìí kó dáa lóhùn kó tá a wá sí báyìí fún nìyẹn. Ṣé kìí ṣe pé ó jí yín ní kankan àbó jí yín lówó? Ẹ wo ẹ fi gbogbo yẹn lẹ̀ kó jí wá lówó kò sí kankan ìpẹ̀lú ẹ̀ kó bá pè jáde. Ẹ wo ọ̀rọ̀ tẹ̀sán ẹ̀rọ gan ni Kazeem jí mi ní Quran. Quran tó dẹ̀ jí ibẹ̀ ní gbogbo ìgbésí ayé mi wà ibẹ̀ lógún mi wà sọ ẹ bá pè jáde. Ọlẹ́ ti gbọ́ yẹn o. Kazeem ti wá rìnrìn àjò ti lọ lọ́rin. Ìlọrin. Ìlọrin kí ló wà ní. Mo sí bí yẹn ṣe fẹ́ mú jù tí ìbá tí ì mú ọ̀pá kí sọ́ọ̀dẹ̀ ń wò ọkùnrin mi ò tí ì ní báyìí. Èmi ló jà lólè. Àwọn kan débẹ̀ ẹ̀ náà mo ti àwọn kan wá àbí òkè. Ìwàásù lé yàrá ẹ̀ ẹ̀jẹ̀ aṣọ gbogbo ilé wọn la máa mú pátápátá ikú ló wà padà last ọ̀rọ̀ ayé ẹ̀. àṣọ. Abẹ́tí lùkẹ́rẹ́ bá délé gbé mi lé fèrèdé. Àjíà ṣé kókó mi bẹ́ẹ̀ lé ma. Salamu alaikum. Wa alaikum salam. Kazeem la béèrè. Àfà Kazeem lóòótọ́ lọ́lọ́wọ́ délé ni òun náà láti ti ń retí àìtí ìgbìlá àtàrà fà. Mo rò pé lórí burúkú ni ẹ àwọn ọlọ́pàá ẹ̀sẹ̀ tó ń lo fa fún ọ bẹ́ẹ̀ kí n fìgbà tí fa etí ẹ̀ wọ́n kó ṣì lè. ìyá wa afọ́mọ̀ lè parọ́ fà afọ́ Kazeem ìdẹ́bí àtọ́rọ̀ láti retí wọn ìdẹ́bí fa. ọkọ̀ ń fa ṣá àwọn òbí. láhìlá. Alájà wojú mi ṣọ́wọ́n ẹ̀kọ́ kírun dọ́rùn ṣórí táyé ò bá fẹ́ bàjẹ́ tó o fẹ́ dọ́rùn kò mú tọ́ níbo la fẹ́ Kazeem wa. wọn ò lè parọ́. àìní lè sọ̀rọ̀ ẹ̀ olúmọ ayé kò lọ ṣàlùwàlá lọ́rùn. lóòótọ́ Kazeem ò sí ilé o bẹ́tà bá rán yín sílẹ̀ fún ẹ ṣe kínní ẹ̀ fún ọ. wọ́n ní àárọ̀ ẹ̀ sílẹ̀. Ajá. onídàá síyàwó ẹ̀ dáhùn. kí lẹ bí wọn wá ṣe níbí. òkú ìjọba ló kú yìí kódà yìí tẹ̀sìn kò yẹ kẹ́sìn. ọlọ́pàá báwo lè ń sọ̀rọ̀ báyìí òkú mùsùlùmí ni wọn ò gbọ́dọ̀ pẹ́ ńlẹ̀ aago mẹ́rin ò gbọ́dọ̀ lù. kò ń ṣe òkú mùsùlùmí o òkú ìjọba ni o a gbọ́dọ̀ tọpinpin àwọn tó pa wọ́n ẹ gbọ́dọ̀ sin wọn o. ẹ mọ̀ pé kéèyàn fún mi ní mọ́tò kó fún mi ní ilé kó fún mi ní ohun mèremère nílẹ̀ ayé mo lè máa appreciate ẹ̀ tó kó fún mi ní Korean mi ò mọ̀ wọ́n rí mo kàn dídí ń lọ ní ọjọ́ yìí
wọ́n dẹ̀ rí mi lọ́nà willingly wọ́n ní kí ló dé tí mi ò mú Quran dání mo ní òde tí mo lọ bá òde Quran lọ wọ́n dẹ̀ ní kí n gbà alukuran mo appreciate ẹ ju anything náà kódà even èmi ni mo tún sọ fún wọn pé torí oore mi lè ti bẹ̀ yọ pé ilé mi o ẹ̀yin báyìí ni láì mọ̀ pé nǹkan tó máa já sí rẹ̀ mi ì lè parọ́ fún yín àfa mi. Kozim mi ò ní gbàgbọ́ ní gbogbo tó sọ sílẹ̀ yìí nítorí pé tó bá jẹ́ pé bí àwọn aráàlú lọ́jọ́ yẹn táwọn ará bíi wá ká mi mọ́ṣáláṣí ni n tá à ń sọ ikọ́ là bá máa sọ o n tá à ń sọ ikọ́ là bá máa sọ o àwọn ọmọ tó ń jẹ́ sàlámà láìkùn mo ṣe sàlámà láìkùn arámọ̀túnláì wa bárakàtù wọ́n ń wò báyìí ni pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ n bolo ti pàdé àwọn ọmọ àṣetánì báyìí. àfa mi nígbà tí mo dé ìbẹ̀hùn tí mo rí tí wọ́n ti pa àwọn fámìlì mi bẹ̀ náà ó ya èmi náà lẹ́nu pé ṣé nítorí Korean ló jẹ́ kí n tètè pè yín kí n máa sáré bọ̀. ṣe fẹ́ gbọ́ ọ̀nà tí wọ́n máa fún ilé jùmọ̀ orí ìrìn báyìí ló máa kú sí so at last a tún mú yín ègé so at last tí máa fún ẹ nígbà àrùn máa wálẹ̀ mo rò bó yá wèrè. láìla ìlàlá láìla. ẹnu dákẹ́. láìla. Alájì mo ṣe bọ̀ wọ́n. mo ṣe ń wò ó. bí ẹgbẹ́ kì í sánṣẹ́. nítorí pé mo wà lẹ́nu iṣẹ́ kò lè jẹ́ kí n mọ ọ̀rọ̀ àti máa fi ẹ́ dá àmọ́ when next tí n bá tún bá ẹ pàdé a ṣí ẹ bọ́ ṣe ṣe ṣojú. babes let's go jàre kí gbogbo yẹn. ò fún ni ìwọ orí Bálájí ṣe ń pariwo. gbàgbé yẹn kí la bá wa bí òun mọ ọmọ ilẹ̀ let's go. ọ̀nà ó yẹ kí n jẹ iṣẹ́ ọ̀hún ó kàn wojú náà àtẹ̀kọ̀ pé yín kọ́ ọ̀dọ́ àwọn kó ti lọ́wọ́ ó lọ ń bà. tó bá wojú ẹ̀ kí pẹ̀lú ẹ̀. ó gbá ní orí ẹ̀ wọlé. ó yà wọ́. àwọn síbi là láìla àwọn síbi là ó sì ń. Try bat. Dìde. Alájì ẹ̀ṣẹ̀ mi ti pọ̀ gan. Ṣé pé òun náà mọ̀ pé ẹ̀ṣẹ̀ pọ̀ gan? Bẹ́ẹ̀ni. Láìláì fìdẹ̀ láò Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Ó dáa, mi ò bínú mọ́. Ó rí Ọlọ́run ọba nìkan lọ́ba aláforíjì. Ṣé o wá rí Ọlọ́run ọba tó dá ẹ̀ṣẹ̀? Òun ló dá foríjì o. Òun náà ló dá wa tá a máa dá ẹ̀ṣẹ̀ yìí náà. Bá a bá ti wá dá ẹ̀ṣẹ̀ tá a ti tọrọ àforíjì, Ọlọ́run máa ń foríjì ní ni o. Mi ò bínú sí ẹ mọ́, mo ti foríjì ẹ. Mi ò bínú mọ́. Toybat. Naam. Ṣé o rí Quran tó gbé dání? Quran tó gbé dání. Bàbá ẹ̀ mọ ohun tó ń ṣe kó tó dípò fi Quran sílẹ̀ fún ẹ o. Ó rí Quran yìí. Bàbá ẹ̀ ti mọ̀ pé kò ní jẹ́ òkẹ́gbẹ́kẹ́gbẹ́, kò ní jẹ́ òrìnrìnkúrìn, kò ní jẹ́ òhùwàkíwà, ó dẹ̀ ní sọ̀rọ̀ òdì sí ẹnikẹ́ni. Ìjọba Ọlọ́run á tún wá jọba lórí ọkàn àyà ẹ. Bàbá ẹ̀ mọ ohun tó ń ṣe kó tó dípò fi Quran sílẹ̀ fún ẹ. Ṣé o wá rí èmi ní ilé ni èmi lọ́kọ ni èmi ní gbogbo nǹkan mèremère tó dá nílé ayé yìí ni? Bàbá ẹ̀ ò fẹ́ kó jọ ẹ́ lójú ni. Ó mọ̀ pé tó o bá ka Kùránì láti ìbẹ̀rẹ̀ dé ibì kan gbogbo mèremère ilé ayé ò ní jọ ẹ́ lójú. Wàá mọ̀ pé Ọlọ́run ọba ẹni kan ṣoṣo ó nìkan lọ́ba tí a gbọ́dọ̀ mọ̀ pé a ní pé èèyàn dín nǹkan kan. Kò yé Toybat má jòjú ti bàbá mi tó wà lọ́wọ́ má jòjú ó tí o mi ò bínú mọ́.
Mọ́mì, ẹ bá mi bẹ̀ dáàdì mi. Kó dáríjì mi. Ìgbà ìmọ̀ ni. Bàbá ẹ̀ ti dáríjì ẹ̀. Èyí tó dùn mọ́ mi nínú jù ni wípé òun gan realize fúnra rẹ̀ wípé ẹ̀yàn kì í lọ́mọ burúkú fẹ́kùn pàjẹ́. But ó wá jẹ́ pé ìgbà tó ti ń lọ ni. Ó ti dáríjì ẹ̀. Ó ní kí n sọ fún ẹ pé títọ́ nù òun pátápátá. Ó dẹ̀ ní kí n sọ fún ẹ wípé Quran tó wà lọ́wọ́ ẹ̀ ó lóò gbọ́dọ̀ fi ṣeré rárá. Ó ní gbogbo bó ṣe máa dá fún ẹ pátápátá ó ló wà nù Quran. Ó ní gbogbo àlùbáríkà ẹ pátápátá ó ló wà nù Quran. Ó ní kó kà from beginning to the end. Ó lóò gbọ́dọ̀ pé fẹ́nìkan ni. Ó gbọ́dọ̀ yá àyàn kà. Ohun tó wà ńbẹ̀ èmi kò tí ì kà tán rí. But ó ṣàní pé kò gbọ́dọ̀ ti part away from you. Kò gbé dání títí láéláé ni. Bàbá ò bínú sí ẹ mọ́ o. Ó ti dáríjì ẹ o. Ìwọ ni kó wá dáríjì rẹ. Kó ṣàánú ara ẹ. Kó ṣàánú ara ẹ. Èmi náà fi ń dá yín lójú pé láti wákàtí lọ ajá mi ò ní padà sídìí ebi mọ́. Tó o bá sọ bẹ́ẹ̀ inú mi á dùn. Tó o bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ inú mi á dùn. Mo bẹ ṣe múra wá sílé mi. Kí ni problem ẹ? Kí ló ń sọ lẹ́nu tí kò dùn lẹ́nu ẹ? Ìwọ ní báwa ṣe múra pé a múra dáadáa. Jọ ṣé adá kan sára ni àbí a ṣe rí sójú? Àbí kò kí ṣe wípé báwa ṣe múra ìwọ náà ṣe múra tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni? Àbí àrùn ẹ nírú nǹkan tó lọ darí bò yìí ni? Kò ń ṣe nǹkan tí mo mí nìyẹn. Mo mí pé ẹ̀yin náà ẹ wò bẹ ṣe múra, ẹ wò mi bí mo ṣe múra. Ilé mùsùlùmí lè ń bọ̀. Wo ẹ̀yin ọ̀rẹ́ mi, mo kò fẹ́ kẹ́ gbọ́ tẹnu ẹ ni. Torí pé orin tó ń kọ sí mi létí ní gbogbo ìgbà lélẹ̀ èmi ò wá lè sọ o. Bóyá torí ogun rádaràda, ogun òṣì kan tí wọ́n gbélé lọ́wọ́. Òun ló fi ń wò níwọ̀n pé àwa yìí kò yẹ káwa gan survive. Tí bá ń bá sọ̀rọ̀ báyìí ń ṣe ló máa gbà sódì ni. Ṣé fẹ́ gbọ́ ọ̀rẹ́ mi? Bẹ́ẹ̀ mi ṣe ń wo yìí, kò ṣe pé kò fẹ́ ká débi mọ́, kò fẹ́ wa mọ́ rárá ni. Kò fẹ́ rí wa mọ́ nínú live ẹ̀. Okay, àwa náà accept o, tó bá lò fẹ́ rí wa mọ́, no problem. Kò sí wàhálà. Àwa ti gbọ́ ọ, àwa náà lè fi ṣe bínú. Bó o ṣe fẹ́ àwọn ọmọ yẹn, àwa náà ní ìdẹ̀ mọ́. Àbí kílẹ̀ ni mo sọ. Wá gbọ́, ṣé báwa ṣe ń lọ yẹn, àwa ń lọ for good ni. Ṣé next time tó bá máa rí wa báyìí, gbàgbé wèrè, wàá rí wa pẹ̀lẹ́ sí ńlá ni o. Bẹ́ẹ̀ni. Mo mí pé wàá rí ẹnì kankan wa táwa ń bí pẹ̀lú mọ́tò jíìpù ńláńlá lẹ́gbẹ̀ẹ́ nídìí wa ń kọ̀ọ̀kan. Má rọ àwa pé o torí pé Ọlọ́run ti gbé àwọn àga. Ẹ̀yin babes, ẹ jà máa lọ. Kò ń ṣe nǹkan tí mo mí nìyẹn. Fiera. Better do not. Let your down. Shut up. Ẹ jẹ́ ká ṣètò ẹ̀ immediately. Àwọn ètò ìjọba ọ̀gá ń gbọ́ pàpà gan-an owó ó ṣe ẹ̀ṣẹ́ léṣe. Aláàlẹ́ rẹ̀ ẹ̀ṣẹ́ léṣe. Ẹ mọ̀ ẹ̀ṣẹ́ léṣe ládùúgbò yìí, ọ̀dẹ̀ wúlò. Ọ̀nṣẹ́ èèyàn burúkú nù àwọn ìjọba yín gan pàpà gan-an ń gbowó ni. Kẹ́ bá ní ìdòwò ká fún yín. Ẹ̀fún wọn lè kọ́ ṣe. Sọ fún yín lọ́jọ́ kìíní àná àmọ́ ẹ fẹ́ gbọ́ sí mi lẹ́nu. Mo rò pé bí mo ṣe rí ẹlẹ́ni bóyá ó máa jeep kan lè máa park síta ni. Èyí tó bá wà yẹn èmi ò fẹ́ involve ara mi sí problem kankan mọ́ o. Wo inú ló ṣì ń bí ẹ. Ṣòdẹ̀ rí gbogbo ìgbà yẹn ìbínú gan-an ló jẹ́ káwa máa sọ owó nǹkan táwa ń sọ yẹn. Kò ń ṣe pé bóyá àmì ìnẹ̀ lọ́kàn wá fojú wò wípé tá bá gbàgbé ọ̀rọ̀ àná a lè rẹni bá sọ̀rọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ náà bá ṣe máa yọ àwọn ladies kúrò nínú ìnira tó wà yìí bá ṣe máa gba àwọn tọwọ́ tẹsẹ̀ tá máa yọ wọn tójú òfin ní ti àwa
méjèèjì òun ni jẹ́ kí mi àti ẹ̀kẹsẹ̀ bọ̀ báyìí because tí ó bá kí n ṣe wípé boyfriend mi tí mo ní station bẹ́ẹ̀ yẹn ni mi ní mo ogun nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn òun ló ń fún mi ní information pé àwọn ladies yẹn ìyà ń jẹ wọ́n gidi ó ní gbogbo agbára tí mo bá ní òun ni kí n sà láti make sure pé mo mú àwọn ladies yẹn kúrò bẹ́ẹ̀ yẹn. sori kò sí nǹkan kan tí mo fẹ́ dá síbẹ̀ meanwhile mo ti promise alájà pé mi ò ní ever tún rìnrìn ìdọ̀tí mọ́ so mi ò lè dá sí tó bá pẹ́ pè mí fàdúrà ó yá anytime mo ready bẹ fún ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àwùsùbíláì mi náà ṣètò ní ojú ẹ jọ nítorí tọ́lọ́run tí alájà bá fi wọlé tó bá bẹ mí báyìí ìṣòro tó ṣe máa lé ẹ ò ní láìkẹ so abẹ́tà kan abọ́ta jẹ́ jẹ́ǹsì. wo ojú ti ọ̀rẹ́ mi ojú ò tì mí ìwọ gangan ló lójú tì ṣé wàá fẹ́ gbọ́ wá wò òun ló máa ń kọ́kọ́ rí ìwọ náà gbà. tòró ti láfẹ́ dà sí rọ́ọ̀fù kí n lè bẹ́ẹ̀. ẹ pẹ̀lẹ́ wa láti ayédègbọ́ police station láti wá sista Toybat mi ò fẹ́ kí n ṣe ohunkóhun tàbí dé àgọ́ wa. ọmọ mi ò kì í ṣàpàyàn kí ló dé. Mr. Toybat ẹ nawọ́ yín síwájú òfin ìlú wa ó dé yín. mọ́mì. Toybat kọ́wọ́ fún wọn lójú bọ́. ẹ wo Mr. Toybat ẹ wo yìí ó ti pẹ̀lú àwọn olùṣìkà tó ń da ìlú ìlànà so àṣírí wọn ti tú àwọn tó pè wà lábẹ́ wa. èmi mọ̀ mọ̀ bí. mọ́mì. ẹ gbàgbé. mọ́mì. ọlọ́pàá èmi mọ̀ mọ̀ bí. kí ló ṣe? kí ló ṣe? Alhaji afa cousin ṣe bí mo ti bẹ̀ yín. Sister Toybat mi ò mọ anything nípa ọ̀rọ̀ yìí ọlọ́run dẹ̀ ọ̀kan lára àwọn ọ̀rẹ́ yín ló ń dòdà kan lára wọn ọ̀rẹ́ yín kejì. lóòótọ́ ni a ti yọ̀ǹda ọ̀ bí ìfọlọ́hàn tá a ti sọ pé àfẹ́ wàhálà àmọ́ ńgbà táwọn ìjọba wa ń sọ ipá wọn ti bọ́ sọ̀rọ̀ ìpò ọlọ́rọ̀ ti lẹ́jọ́ apààyàn nú. ta ló pààyàn. mọ́mì mo ti sọ fún yín pé kí ẹ má sọ wọn kó tá a máa fi jágọ̀ wa let's go. ọjà ọjà o. ìgbẹ̀yìn lẹ̀dá ìgbẹ̀yìn láàyè ìgbẹ̀yìn ló ń gbogbo ohun gbogbo á padà tán bó pẹ́ bóyá ohun tó lọ á padà bọ̀ bó pẹ́ bóyá ṣé ẹ rí gbẹ̀yìn o àbí ẹ wá rí bí bàbá ń bá ní sọ́hun ká máa gbọ́n ni ṣé ẹ rí gbẹ̀yìn o wọ́n wí tiwọn ṣe bóyá kó mọ̀ gbọ́ ó má balẹ̀ rí nípa ọmọ ní bó bá dọ̀la a ò ní jẹ̀bi ohun ọmọ ẹgbọ́n tóbi ó ẹgbọ́n tóbi ó ọmọ ẹni máa lókun ẹni ṣínà ìra wa mọ̀ sọ́ kó yẹ kọ́ ni bẹ́ẹ̀ má balẹ̀ rí nípa ọmọ ní kó má balẹ̀ rí dọ̀la ní ọgbọ̀n mi ní jàgídíjàgàn kò gbáyé pẹ́ ó máa ń sọ ní lórúkọ tí ò dá màmá yọ ọmọ ẹ̀gbọ́n wọn tó bíọ́ ẹ̀ṣẹ̀ tó bíọ́ abáwọn láyé ni wọ́n lè ti wá sí gbọ́ ẹ̀gbọ́n tó bí òun kọ́mọ lè gbọ́ tí yín gan bó bá dùn. bí mo ṣe gbà pé bàbá mi nífẹ̀ẹ́ mi bí ojú ẹ̀. sórí kùrán tí bàbá mi gbélé mi lọ́wọ́
ó fẹ́ kí n ní ìmọ̀ Ọlọ́run ni ó fẹ́ kí n mọ nǹkan tó jẹ́ orúkọ Ọlọ́run ba ẹni tó bá ní ohun tí mo ní lọ́wọ́ yìí ó ní ayé ó ní ọ̀run ó tọ́ wọ́n condemn ṣùgbọ́n bó tilẹ̀ ò kọ́ condemn mi láyé bíbá mo mọ̀ pé wọ́n condemn mi lọ́run tó bá dọjọ́ àlèkíámọ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi alhamdulillah ogun tèmi rèé o. ọgùn mi ni ọ ta ló mọ̀gùn tóbi àfìsí ilẹ̀ fọmọ tán bá lọ tán. kó má má jẹ́ kọ́mọ ó sọnà ní màmá ni ọ́ kò gbọ́ tóbi kò rí nílànà tóbi là sílẹ̀ o tó bá padà wà bú ẹ lọ́wọ́ ńkọ́.